àṣà ń wá ní èdè ń wá ní kó má gbọ́dọ̀ parun. ẹ wá gbọ́rọ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ lórí ètò yìí ọ̀rọ̀ àgbọ̀nṣe òwe àṣàyàn ọ̀rọ̀ ń kọ́nà bẹ́ẹ̀ bá ṣe gbàdá wá lẹ́hùn má jẹ̀bùn òun lọ. ó yá onídèmódè tálákọ́ni tó lè gbẹ̀bùn wá bó bá láyà kó wá o. ẹ lẹ́lẹ́ alára o ìjì ọ̀sá ọmọ amúnikàndọ́gba agogo mo kí nílé ajẹ́rọ ọmọ ògbójúkọ̀rọ̀ jàjálẹ̀ akandọ́ra ògùnkùn ló kọ́ mi adéoyè àbẹ̀fẹ́ owólabí ẹyẹ méjì kì í jáde ẹ orí ètò yín ètò wa onídèmọdè fún ti sáà yìí náà lábọ́ sí níbi tá a ti ń dára wa lára yá àti ń pera wa sákèésí àti ránra wa létí àṣà àti ṣe káàrọ̀ òjíire lọ́lọ́kan ọ̀jọ̀kan gbogbo ọmọ kóòtù òjíire bí ẹyọ àtúmúkàlẹ̀ tó kẹmú tọmọ kẹmú tàìkú tí ṣe baálẹ̀ lọ́rọ̀ ẹjájọ gbádùn ara wa ẹjájọ kọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹjájọ fìmọ̀kúmọ̀ káfòye kúnra wọn lẹ́ẹ̀kan sí mo kí káàbọ̀ sí àkọ́tún ètò onídèmọdè gẹ́gẹ́ bí a ti ṣe etí kan ọ̀yẹ́rí ẹsẹ̀ kan ọ̀yẹ̀nà ìbàdí kan ò lè jòkó lẹ́ni àdáṣe kọ́ lètò a máa ń ní àlejò kọ̀ọ̀kan lórí ètò wa lónìí a tún ti gbá àlejò pàtàkì wá tájọ mọ́ fà á tí yóò sì máa tóra wọn lórí ètò fún tòní àìgbẹnu ọlọ́kùnrin ọmọ ogun àlejò mi ẹ bá ń kí gbogbo ojú tí ń wò wá nílé. mo kí gbogbo ojú tó ń rí wa láti ilé ẹ kú dédé àsìkò ẹ. ó kọ yín tí jẹ́ ìwọ̀n ìgbẹnu ọlọ́kùnrin ọmọ ogun. orúkọ mi ni Abímbọ́lá Wàsíù Ọmọjọ̀jú. orúkọ wọn ni Abímbọ́lá Wàsíù Ọmọjọ̀jú. lórí ètò onídèmọdè ìpele lásán àlùbọ́sà la fi ṣe ètò lọ́mọ yan gan ìpele 3 làwọn ìbéèrè wa pín sí ìbéèrè 5 nípele kọ̀ọ̀kan bí àwọn ìpele ń ṣe ń ga sí náà ni ẹ̀bùn owó tọrọ mọ́ ló ṣe ga sí. ìpele àkọ́kọ́ ìbéèrè 5 ti mẹ́ńbẹ̀ ẹ̀bùn ẹgbẹ̀rún 10 náírà ní ìdáhùn fún ìbéèrè kan. ìpele kejì ẹgbẹ̀rún lọ́nà 20 náírà ní ìdáhùn fún ìbéèrè kan. ìpele kẹta ẹgbẹ̀rún lọ́nà 30 náírà ní ìdáhùn sí ìbéèrè kan. ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá gba ìbéèrè 15 tó wà nípele mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀bùn owó tí mẹ́ńbẹ̀ ẹgbẹ̀rún lọ́nà 300 náírà. ó yẹ káwa náà máa ṣe ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún kan lélẹ̀ tí àwọn Gẹ̀ẹ́sì ń pè ní mílíọ̀nù kan ṣùgbọ́n bọ́wọ́ ikú bá ṣe mọ ní ṣe fi nàjú ibì kan náà láti bẹ̀rẹ̀ ìwé mímọ́ ní kí agbo kékeré ọmọ bẹ̀rù dídùn Ọlọ́run láti sọ di ńlá. ṣé ẹ ti wá dira wá báyìí ẹ múra wá. agbìyànjú adébíyẹyìn mọ̀ sí àgbọ̀lẹ̀ Yorùbá pé adébí oko mọ̀rọ̀ làgbọ̀lẹ̀ ayábẹ́lẹ̀ ọ̀bẹ́sẹ́ ọ̀dà fáǹfààní gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní àti máa wò wá nílé orí ọ̀fẹ́ àtàǹfààní ń bẹ fẹ́ yín náà láti darapọ̀ mọ́ wa lórí ètò onídèmọdè ẹ máa lọ sí ìtàkùn àgbáyé wa www.onidemodegameshow.com www.onidemodegameshow.com ẹ̀yin náà láǹfààní láti darapọ̀ á fún yín lásìkò tẹ́ bá wa pàdé ọ̀dà náà ẹ já bẹ̀rẹ̀ onídèmọdè fún tòní ìbéèrè àkọ́kọ́ àwọn ìdílé wo ni kò gbọdọ̀ jẹran àgbò ìwọ̀ ìdílé tí wọ́n ní òǹkà yín bẹ̀rẹ̀ báyìí. ìdílé tí ò gbọdọ̀ jẹran àgbò. bẹ́ẹ̀ ni. ìwọ̀ ìdílé tí wọ́n ní ìwọ̀ ìdílé Oníkòyí ni pé wọn ò gbọdọ̀ jòkété. Oníṣàngó ní ò gbọdọ̀ jẹran àgbò. bẹ́ẹ̀ni. ó dá yín lójú. ó dá mi lójú. pẹ́ẹ́dìlé Oníṣàngó ní ò gbọdọ̀ jẹran àgbò. bẹ́ẹ̀ni. àǹfààní bẹ́ẹ̀ fún láti rò jinlẹ̀ o. mi ṣe iyèméjì. ẹ sí iyèméjì. wọ́n ní ìdílé Oníṣàngó ní ò gbọdọ̀ jẹran àgbò sí bẹ́ẹ̀ ni ìdílé Ọlọ́ya ni ní ò gbọdọ̀ jẹran àgbò torí láwọn àkókò kan wọ́n á ní bí àrá bá ń sán bí bá ń wọlé kan bẹ́ẹ̀ bá fẹ́ kó wọlé wọ́n á ní ẹ sọ àgbò mọ́ta wọ́n á ní kí ẹ fi àgbò dá padà síbi títí ń bọ̀. ọ̀dà ẹ̀já tẹ̀ wájú
àìsẹ̀ bẹ̀rẹ̀ náà ni. àṣẹ bẹ̀rẹ̀ ni. àìsẹ̀ tó bà kú ni àti ìmẹ̀yẹ. àti ṣe ara ò tí jà fáfá. kò tí ì jà fáfá yóò jà fáfá lójú ọ̀nà. ìbéèrè kejì ta ni Yorùbá ń pè ní ẹlẹ́gbára? ẹlẹ́gbára. bẹ́ẹ̀ni. èṣù nìyẹn. láàlú. èṣù ni ẹlẹ́gbára. bẹ́ẹ̀ni. ọ̀gbẹ́ni Ọmọjọ́júmọ̀ ní èṣù ni ẹlẹ́gbára o. n bá sọ pé kẹ́ ẹ pé kun ǹgọ́. máa sọ náà ni. ẹ pé kun àbí. àyè la tọkùn ètò. ọ̀dà ẹ jẹ́ ká wò dáhùn wa. èṣù láàlú ni ògiri oko abániwọ̀ràn bá àrídá ọ̀bẹ́lẹ́kún sunkún kẹ́rù ọ̀bẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láróyè ń ṣẹ̀jẹ̀ òbé mí sunmí kẹ́rù òbé mí èmi ń sunmí láróyè ń sùn fún èṣù ni. nínú ìbéèrè méjì àlejò wa gbà kan wọ́n sì kan. ìbéèrè kẹta òwe ni gàgà gúgú kọ́ làtùpà ẹ parí ẹ̀. kó sátìlépo nínú. kó sátìlépo nínú gàgà gúgú kọ́ làtùpà ọ̀gbẹ́ni Ọmọyọjú ní kó sátìlépo nínú. ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? ọ̀dà ọ̀gbẹ́ni Ọmọjọ́jú gbà béèrè méjì nínú mẹ́ta torí bá túbọ̀ bá lépo nínú kò síbi tẹ́ ti fi tán alẹ́ o kódà ìbá jẹ́ àtùpà tá à ń fepo pa tàn bí ọba ti ṣe pò ń bẹ̀ kò ní tàn wọ́n gba méjì nínú mẹ́ta. ìbéèrè kẹrin gàgàgù kọ́là tùpẹ́ ni ó lépo ní tán alẹ́ ọ̀dà ẹ̀ tí ẹ gbọ́dọ̀ mọ́ gbélé yìí kí ni Yorùbá ń pè ní tán kí lorúkọ tí wọ́n ń pe ọmọ tá a bí tẹ̀lé àwọn méjì nínú mẹ́ta ọmọ tó kàn nínú bẹ́ta. ọmọ tí tá bá bí bẹ́ta. eléyìí tó kàn nínú wọn ẹ̀bùn tá a bá bí bẹ́ta náà sọ pé Táyé Kẹ́hìndé kí ló kọ ọ̀kẹta. ẹ má bínú ìbéèrè ṣé tán bá bí bẹ́ta papọ̀. tán bá bí bẹ́ta papọ̀ kì í ṣe ọmọ tá a bí lẹ́yìn ìbejì o tá a bá bí bẹ́ta papọ̀ eléyìí tó kàn nínú mẹ́tẹ̀ẹ̀ta. Táyé kan Ìdògbé Ìdògbé lọ́kàn tí ọmọ tá a bí tẹ̀lé ìbejì nínú bẹ́ta ní Ìdògbé kò rí bẹ́ẹ̀ ọmọ tá a bí tẹ̀lé Àlàbá ní Ìdògbé ní tá a bí lẹ́yìn rẹ̀ ní Ìdòhọ lẹ́yìn Ìdòwú Àlàbá lẹ́yìn Àlàbá Ìdògbé lẹ́yìn Ìdògbé Ìdòhọ. ọ̀dà kí ni ìdáhùn wa ẹ pé kun mo fi rẹ́ yín lójú bẹ́rẹ́kẹ́tẹ́ ẹ pé faramọ́. ẹ mélòó ni kí n sọ. ẹ̀ẹ̀kan náà ni mo fi rẹ́ yín lójú bẹ́rẹ́kẹ́tẹ́ ẹ pé faramọ́. mo faramọ́. ìdáhùn wa ẹ̀ta òkú ni. ẹ̀ta òkú. nárùn àjàká òkú ẹlẹ́wù gbẹ̀dú. ìbéèrè karùn-ún tá a máa fi kásẹ̀ ìpele àkọ́kọ́ yìí nílẹ̀. àlọ́ o. àlọ́. ṣé ìpa àlọ́ ń gba kékeré ni. àmọ́ apàdàdà. ó dà ní pé kò wọ́n bí ń sí. ẹ̀rọ àjẹpákílẹ̀ mi o. àlọ́ o. àlọ́. ẹlẹ́sẹ̀ kan kiri àtẹ. ẹlẹ́sẹ̀ kan kiri àtẹ. bẹ́ẹ̀ni. olú ni. olúbèjé bẹ́ẹ̀ndínlógún láì sáwẹ́wà láì dènà pẹ̀nu àlejò wa gbà á olú lọmọdé ẹlẹ́sẹ̀ kan ti ń kiri àtẹ oríṣiríṣi olú ló wà ntọ́jẹ́dùn ọkàn ni pé àwọn ọmọ ìsẹ̀yìn wọn dá olú màmá àwa la fi pé òròmọdé ọmọ òdì ìyá ẹ̀ ló mà sá gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ti ń parẹ́ kò sẹ́ni tí ń gbin olú kò sẹ́ni tí ń jẹ olú mọ́
àwa láǹfààní láti bá púpọ̀ olúbeje àkèlè olúewè èékánkùn tètè rẹ́tù olúọ̀rán olúawọ olúkòtòpó olúha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó fẹ́yìn olólùfẹ́ wa ìyàyín láti dánu dúró ní ìpele àkọ́kọ́ ká tó sún sí ìpele kejì látọ̀rọ̀ àǹfààní ààyè kékeré bá a bá lọ tá a bá padà dé a tẹ̀síwájú onídèmọdè lètò ètò lónídèmọdè ẹ má lọ ibì kan fún ìgbélárugẹ èdè àti àṣà ilẹ̀ káàárọ̀ òjìrè náà ló wà fún àǹfààní àtòrí ọ̀fẹ́ ń bẹ fún ẹ̀yin olùwòran wa àti ẹ̀yin olólùfẹ́ èdè àti àṣà Yorùbá láti darapọ̀ mọ́ wa lórí ètò yìí bóyá ẹ fẹ́ fún wa ní ọlọ́kan ọ̀jọ̀kan ẹ̀bùn ká lè mọ fáwọn àlejò wa ẹ fẹ́ so nígbọ̀wọ́ àbẹ́fẹ́ polówó ọjà lórí ètò onídèmọdè ẹ já sọ̀rọ̀ lẹ́yìn ètò òǹkà ìbánisọ̀rọ̀ tàbí sọ̀rọ̀ n ó fún ẹ jẹ́ ń dánu dúró mò ń padà bọ̀. àṣà ń wá ní èdè ń wá ní kó má gbọ́dọ̀ parun. ẹ wá gbọ́rọ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ lórí ètò yìí ọ̀rọ̀ àgbọ̀nṣe òwe àṣàyàn ọ̀rọ̀ ń kọ́nà bẹ́ẹ̀ bá ṣe gbàdá wá lẹ́hùn má jẹ̀bùn òun lọ. ó yá onídèmọdè tálákọ́ni tó lè gbẹ̀bùn wá bó bá láyà kó wá o. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn ètò wa onídèmọdè àlejò wa tí ń bẹ ní àyín òun náà ni ọ̀gbẹ́ni Abímbọ́lá Ọmọjọ́jú mo kí n pẹ́ kú kalẹ̀ ká tẹ̀síwájú láì fàsìkò ṣòfò ìpele kejì ìbéèrè àkọ́kọ́ tí mẹ́ńbẹ̀ bí ò bá sọ pé kẹlẹ̀ ọba òkú wọ̀sà kí ni wọ́n ń pè ń kẹlẹ̀. ọba òkú wọ̀sà. ọba àrókè ìbárógún. aṣọ pupa. ní kẹlẹ̀ lọ́dọ̀ tí. bẹ́ẹ̀ni. ó dá yín lójú bẹ́ẹ̀. mi ṣe iyèméjì. ẹ sì iyèméjì pé aṣọ pupa ní kẹlẹ̀. ọ̀gbẹ́ni Ọmọjọ́jú làwọn ò sí iyèméjì. ẹjá wò ó bóyá wọ́n gbà á àbí wọn ò gbà á kéńkẹlẹ̀ aṣọ pupa ní mọ́lẹ̀ tí ń dira wa wá ẹ wá fọwọ́ méjèèjì kó owó wa lọ kò sí ìyọnu bẹ́ẹ̀. ọ̀dà ìbéèrè kejì nípele yìí àlọ́ o àlọ́ bẹ́ẹ̀ bá gbà á ó yẹ kéèyàn dá yín kúnlẹ̀. mo ń kúnlẹ̀ náà tẹ́lẹ̀. bàbá kúndú ẹ̀ wòrin bàbá kúkúrú ẹ̀ wòrin kò láǹrò lọ títí bẹ́ẹ̀ bá wa pàlọ́ ńgbà kékeré èkùrọ́ ni bàbá kúkúrú ẹ̀ wòrin èkùrọ́ ni. ẹ tún ti gba méjì nípele kejì ọ̀dà ìbéèrè kẹta òsàwò láǹkì ní ajífẹ̀jẹ̀ àgbòbọ́jú. ajífẹ̀jẹ̀ àgbòbọ́jú. bẹ́ẹ̀ ni. Ṣàngó. Ṣàngó olójú orógbó ẹlẹ́ẹ̀kẹ́ òbí ló fún ẹ ní ìdánilójú pé Ṣàngó ni ẹ̀yin náà ti bá wọn bọ́ Ṣàngó rí. kò síbi tá a tójú bọ́ ń gbà tàwa kékeré. ìdílé ń Ṣàngó lẹ ti wá. ara o. wọ́n wá máa ń fàbó bọ́jú ńgbà kékeré ńgbà tẹ tójú bọ̀ bẹ̀. a máa ń gbọ́ nínú àwọn oríkì wọn nígbà táwa kékeré tá a máa ń tẹ̀lé léegun tẹ̀lé kò sórí ìṣàtà kì í yọjú sí gbà yẹn. iná fi ń pè yín ní ọ̀jẹ̀lẹ̀ òrùjẹ̀lẹ̀ eégún. mi orúkọ sọ́ni mi gangan nìyẹn. ọ̀dà ìdáhùn àdà Ṣàngó ni ọ̀dà àlejò wa ti gba mẹ́ta nù mẹ́ta nípele kejì ìbéèrè kẹrin ẹ parí òwe yìí ọ̀pẹ kú. ọ̀pẹ kú. mímọ́. ọ̀pẹ kú. kálẹ̀ ronú jinlẹ̀ dáadáa níbo lọ́kàn yín lọ.
lóòótọ́ àìgbọ́fá là á wòkè Ifá kò sí para. kò sí fà kankan ń para. ọkàn yóò lọ bìyàn kan pé bóyá ilé ènìyàn jẹ́ àbílẹ̀ ènìyàn jẹ́. Ọ̀pẹ kú mọ̀rìwò sí mọ́. kí ló ń ṣe màrúwó ń bo màrúwó lọ. ń gbọ́ ọ̀pẹ bá ti kú kò sí mọ̀rìwò mọ́. tá ń sọ bẹ́ẹ̀ tá ń sọ bẹ́ẹ̀ ọ̀pẹ lè kú kí màrúwó sì wà mẹ́ẹ̀. kò pọ̀ sí kò ṣeé ṣe. tọ́pẹ bá ti kú òbí mọ̀rìwò gan láti máa mọ̀ torí àtòkè ló tún máa jẹrà wá sílẹ̀. yóò sì dúró bẹ́ẹ̀. mi mọ̀. ọ̀gbẹ́ni ọmọ jọjú làwọn ọmọ ọ̀pẹ kú ẹ̀pẹ́ kùn kùn mo fẹ́rẹ́ ń lójú bẹ́rẹ́kẹ́tẹ́ ẹ̀pẹ́ faramọ́. mo fara mọ́. ìdáhùn àdá ọ̀pẹ kú mọ̀rìwò ń ṣọ̀fọ̀ ni. mọ̀rìwò ń ṣọ̀fọ̀. torí bọ́pẹ́ bá ti kú ẹ mọ̀ pé kò ní sí ọ̀gọ́ mọ̀mọ́ gbogbo mọ̀rìwò tó kù wọ́n sọrí kọ́. mo gbá mọ̀rìwò ṣọ̀fọ̀ yẹn ní mi gbà. ọ̀dà ó kù béèrè kan nípele yìí béèrè ṣe karùn-ún fún mi ní eléyìí. n ò fún yìí sc ẹran fẹ́ òdenu ọbẹ̀ bọ́mọ dákọ̀ mọ̀rìwò. ẹ kàn dákọ̀ mọ̀rìwò ni àìjẹ́ àlòyìnbó nídìí. irọ́ kò wọlé. ok. ìbéèrè karùn-ún kẹ́ni Yorùbá ń pe ọmọ ẹṣin kékeré bẹ́ẹ̀ bá gbà kéèyàn olú yìí ọmọ ẹṣin kékeré. Agódóńgbò. Agódóńgbò a máa dá mi dọ̀ọ̀kì lápá sẹ́lẹ̀ ro a máa gbèrò mi lọ. Agódóńgbò. Agódóńgbò ni kò láwọn àlọ́ títí Agódóńgbò ni. kódà ìyá yín láti sẹ́mi mu lórí ìpele kejì nínú ìpele kejì yìí àlejò mi gbìyànjú wọ́n tún gba 4 nínú 5 ọkùnrin ní o. ẹ já lọ ká padà tá a bá padà dé a tẹ̀síwájú onídèmọdè lètò ètò lónídèmọdè àmì àtàǹfààní ń bẹ láti ṣonígbọ̀wọ́ àti tàbí tẹ́ bá fẹ́ polówó ọjà lórí ètò yìí ẹ̀yin náà sì láǹfààní láti kópa. bákan náà òun náà ni yóò ní àwọn ìbéèrè tá a mọ̀ físítà tó bá tásìkò kan débi pé ẹ̀yin tẹ́ wà nílé ẹ̀ lè láǹfààní láti máa fi oríṣiríṣi ẹ̀bùn ọlọ́kan ọ̀jọ̀kan fi ṣe fàjẹ kò ní jẹ́ pé àwọn tó bá wá sí ojú ọ̀gbagadè hàn àyín nìkan náà ni wọ́n láǹfààní àti kópa. ìṣẹ́jú kan ẹ̀jẹ̀ àṣẹmi wọn bá bá padà dé á tẹ̀síwájú nípìnlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta onídèmọdè lètò ètò lónídèmọdè ẹ kú kalẹ̀. àṣà ń wá ní èdè ń wá ní kó má gbọ́dọ̀ parun. ẹ wá gbọ́rọ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ lórí ètò yìí ọ̀rọ̀ àgbọ̀nṣe òwe àṣàyàn ọ̀rọ̀ ń kọ́nà bẹ́ẹ̀ bá ṣe gbàdá wá lẹ́hùn máa jẹ̀bùn òun lọ. ó yá onídèmọdè tálákọ́ni tó lè gbẹ̀bùn wá bó bá láyà kó wá o. ẹ káàbọ̀ padà bá a bá lọ a kì í dé kò sẹ́ ti dúpẹ́ lọ́wọ́ aláṣekù àṣetán ló lórí yìí èèyàn gbọ́dọ̀ tẹ̀sẹ̀ bomi kọ́ mọ́ kígbe òtútù àti wá ná àti dé ná dandan ni ká parí ẹ̀. òwe ẹ̀yìn àgbà ni. ìpele kẹta náà lábọ́ sí i ilé tó túmọ̀ sí wípé ẹ̀bùn ẹgbẹ̀rún lọ́nà 20 náírà ní ń bẹ fún ìpele àkọ́kọ́ ẹgbẹ̀rún lọ́nà 100 náírà ẹgbẹ̀rún lọ́nà 100 náírà ní ń bẹ fún ìpele kejì ó di ẹgbẹ̀rún lọ́nà 50 náírà. tí mo bá jáde kí n lọ náà mọ́tò lóko wa. kẹ́ ẹ lọ́nà ẹ sì lè fi kọ́lé. ẹ já bẹ̀rẹ̀ ìpele kẹta ìbéèrè àkọ́kọ́ kẹ́ni 158 ní òǹkà Yorùbá 158 òjìdínlọ́gọ́fà. òjìdínlọ́gọ́fà. ọ̀gbẹ́ni ọmọjọ́jú ní òǹkà yìí òjìdínlọ́gọ́fà ni. 120 lọ́gọ́fà. ogójì ọgọ́jọ òjìdínlọ́gọ́jọ. òjìdínlọ́gọ́jọ. 120 lọ́gọ́fà 160 òjìdínlọ́gọ́jọ. ọ̀dà kí là ń pè ní òjì gan? akòyìn ti lọ fún béèrè ń o. èjì. ogún méjì là ń pè ní òjì. èjìdínlọ́gọ́jọ. ntí ọba jẹnu ó wá ṣe ńlá àánú pẹ ti sí. mo ti sọ. òǹkà akòyìn ti lọ kí n tó béèrè
ọjọ́ mi àdá. ọjọ́ mi àdá. èjìdínlọ́gọ́jọ ní bá jẹ́ òjì ogójì ogún méjì. èjìdínlọ́gọ́jọ. bẹ́ẹ̀ ni n tẹ́ ẹ kọjá ẹnu. ọ̀dà ìbéèrè kejì kí ni ọ̀yẹ́ rí? tí ọ̀yẹ́ orí. orí burúkú ò yẹ orí o. orí burúkú ti wà ń bí tẹ́ ẹ wí. kò yẹ orí. orí burúkú ọ̀yẹ́ rí. bó o la ṣe wá mọ orí burúkú torí àìpá lórí bí ẹyẹ gúnugún àtàgùn lọ́rùn òbí tó gòǹgò kò já mo rí àpèsìn kò já mo lórí ibú. ó dà pé ìpele kẹta ìfẹ́ lè jágbára mi lọ. ó lè jágbára yín lọ. ìbéèrè kejì náà la sì béèrè mẹ́yìn. ẹnu márùn-ún mẹ́ta. kókó mẹ́ta. ẹ mọ̀ lọ àfin lọ ẹni ẹ̀ dísà pínpín. ó lè jẹ ènìyàn lè di kọ́mọ̀ ráàyè jáde kéèyàn padà wàá pa lọ́sẹ̀ tí ń bọ̀. téèyàn bá ti kan málájú ìsà ti dópin. ó ti dópin ìsà. ọ̀dà ẹ pé kùn mo fẹ́rẹ̀ ń lójú bẹ́rẹ́kẹ́tẹ́ ẹ pé ẹ fara mọ́. mo fara mọ́. ọ̀dà ntí ọ̀yẹ́ rí etí kan ni ìdáhùn wa etí kan ni ọ̀yẹ́ rí. nínú àkàwé ọ̀rọ̀ mi mo ti lò lónìí pé etí kan ọ̀yẹ́ rí ẹsẹ̀ kan ọ̀yẹ́ náà ìbàdí kan ò lè jòkó lẹ́ni. mo ti gbọ́ rí dáadáa. àjèjì ọwọ́ kan ọ̀gbẹ́rù lórí. mo ti gbọ́ rí dáadáa ọkàn mi ò lọ síbẹ̀. ọkàn yín ni ọ lọ bẹ̀. ọ̀dà ìbéèrè kẹta nípele tá a wà yìí ẹ parí òwe yìí ọgbọ́n la fi pẹ́ mọ́. ọgbọ́n la fi pẹ́ mọ́ pẹ̀lẹ́kùtù la fi roko dé àgbọ̀n. kò ì parí ọgbọ́n la fi pẹ́ mọ́. ọgbọ́n la fi pẹ́ mọ́ ìmọ̀ la fi ń gbáyé pẹ̀lẹ́kùtù la fi roko dé àgbọ̀n. eléyìí ń túmọ̀ sí pé àwọn tó nímọ̀ nìkan ló ṣẹ́kù nínú ayé. sásọ bá àwọn àgọ̀ ò lè gbénu ayé ni àbí ọ̀sẹ̀ gọ̀ọ̀nù ayé. ìṣẹ́jú àyà yín kù mẹ́wàá. tó ti pẹ́. kò wí láti dáhùn. ọ̀dà ẹ pé kùn. mo tún sọ. ẹ pé kùn. mo ti sọ. ẹ pé kùn. mo fẹ́rẹ̀ ń lójú bẹ́rẹ́kẹ́tẹ́ pé faramọ́. ẹ̀yin náà ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ń faramọ́. ẹ faramọ́. ọ̀dà ìdáhùn wàdà ọgbọ́n la fi pẹ́ mọ́ àyà gbangba la fi pejò pẹ̀lẹ́kùtù la fi roko dé ọ̀pẹ. ẹni tí ọba aláyé ó ti fèrè gé ejò 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 yóò ti rin mẹ́ẹ̀lì. ọgbọ́n la fi pẹ́ mọ́ àyà gbangba la fi pejò pẹ̀lẹ́kùtù la fi roko dé ọ̀pẹ. kí lè di tó fi jẹ́ pẹ̀lẹ́kùtù la fi roko dé ọ̀pẹ. ká mọ̀ lọ sára wàdà lọ ládàá lórí. torí pé ẹ̀kan ọ̀pẹ ìtalọ́wà ìmọ̀ ń dáadáa padà béèyàn bá fi sùúrù ró yọ bẹ́ẹ̀yàn lójúgun. ọ̀dà ìbéèrè kẹta àlejò owó ọgbà kankan nu mẹ́tẹ̀ẹ̀ta ọ̀dà ẹjá wò béèrè kẹrin mo mọ̀ pé wọ́n gbà á. àlọ́ o àlọ́ o díẹ̀ tó nù kó ní ẹ sáà ti jẹ̀mú owó wa kí ló dé tẹ̀ fẹ́ dáhùn dáadáa. àkùkọ bàbá mi kan láéláé àkùkọ bàbá mi kan láéláé tó bá kọ lẹ́ẹ̀kan péré ìré ìdírí a sì mì gbẹ̀n 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 kẹ́ni. aláì dákúkọ bàbá yín mọ̀. dákúkọ bàbá mi mọ̀. débi pé wọ́n mọ̀ gbà tó ń kọ. débi tẹ́ mọ̀ gbà tí ń kọ tàbí bí ṣe kọ tàbí bí ìré ìdí ẹ̀ ṣe ń dún. kágbà pé ẹ̀ máa rí. àkùkọ dáàdi yín wíkẹ́ẹ̀dì. tọ́ọ̀gì ni kò ń kọ́ lójú ní public. ọ̀gbẹ́ni ọmọjọjú. yes sir. èdè àti àṣà Yorùbá là ń gbé lárugẹ èèwọ̀ ni láti sọ èdè Gẹ̀ẹ́sì. ẹ sọ fún mi tẹ́lẹ̀ mo ti sọ owó ná. ìdálù níṣèlú.
ẹ mọ̀ pé àìsọ Gẹ̀ẹ́sì ibi tá a wà ẹ sọ fún mi lófin mi. ń bọ̀ jẹ́ pé. n bá ti gbé ìwé òfin síwájú báyìí kí n máa kà. ọ̀dà ìdáhùn àlọ́ yín ẹ pé kun. ṣé wọn ò ní kunra mi pa báyìí. ẹ̀yin ní kẹ́ ẹ mọ́kùnrin yín pa ẹ pé kun. ọ̀dà wọn ní sọ pé kun o. mo fi rẹ́ lójú bẹ́rẹ́kẹ́tẹ́ pé faramọ́. wọ́n ní sọ pé mo faramọ́. ọ̀dà àkùkọ bàbá mi kan láéláé àkùkọ bàbá mi kan láéláé tó bá kọ kékeré èké mọ̀ pé tagbára ní fi kọ eré ìdírí àmì gbè. a ní mi ò dá ọmọ yín lè ń júwe fún mi. ilẹ̀kùn ni. ok. ẹ bá palẹ̀kùn dé gbàgà ó lè mi gbogbo ilé. ok. igi tí wọ́n kan ilẹ̀kùn mọ́ fúnra lára rẹ̀ máa mẹ̀ ó ní eré ìdí rẹ̀ tó mẹ̀. ok ó ti yé mi bẹ́ẹ̀. nínú mẹ́rin ẹ̀sìn mẹ́rin ká tẹ̀síwájú kí láwọ̀ àti bàbá tẹ̀síwájú. ẹ̀ṣẹ̀ bọ́ ẹyọ kan náà ló kù. ìbéèrè karùn-ún. kì í yẹ ni kílẹ̀ ọmọ sùn. kélò ń kàyé lédè Yorùbá 297. ẹ̀tàdín torí òjì lásán lẹ́ẹ̀kan tó dá wà lálẹ́ o ó dín mẹ́ta ní ọgọ́rùn-ún mẹ́ta ẹ̀tàdínlọ́gọ́rùn-ún mẹ́ta ẹ bá mi jọ ìrìn mọ́ ẹ bá mi sopọ̀ mọ́ra wọn bẹ́ẹ̀ yẹn. ẹ̀tàdínlọ́gọ́rùn-ún mẹ́ta kí n tiẹ̀ rí i pé mo gbà kan nù mẹ́rin. síbẹ̀ bá fẹ́ kọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ sì kọ́ọ̀lẹ̀ nù pé ẹ̀tàdín ní ọgọ́rùn-ún mẹ́ta. mo mọ̀ pé igba ni ọgọ́rùn-ún méjì irinwó ni ọgọ́rùn-ún mẹ́rin mi ò mọ Yorùbá ọgọ́rùn-ún mẹ́ta mo sì mọ̀ pé ó dín mẹ́ta lọ́gọ́rùn-ún mẹ́ta ni tó bá ṣe é sopọ̀ tí ó bá ṣe é sopọ̀. bàbá tó wá pé kẹ́ pé kùn sí ò ní dàbí ẹni pé àdójú sọ yín. ó ti mọ́ra náà tí mo ti ń kùn látàárọ̀ náà nǹkan ó ti mọ́ra. ó dáa náà pé kùn. wọ́n tó ní pé kùn ẹ̀yìn ara ilé mo tún ti kùn. ìdálù nìṣèlú mo fẹ́rẹ̀ lójú bẹ́rẹ́kẹ́tẹ́ pé ẹ faramọ́. mo faramọ́. ọ̀ọ́dúnrún ni ọgọ́rùn-ún mẹ́ta tẹ́ ẹ pé ọ̀ọ́dúnrún dín mẹ́ta mẹ́tàdínlọ́ọ̀ọ́dúnrún ẹ̀ẹ́tàdínlọ́ọ̀ọ́dúnrún ẹ̀ẹ́tàdínlọ́ọ̀ọ́dúnrún ó ti yé mi bẹ́ẹ̀. ẹ já dúpẹ́ lórí àdáàdá tán lọ́wọ́ àlejò wa àti lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé. nípele àkọ́kọ́ àlejò wa gba ìbéèrè mẹ́ta nípele ìkejì wọ́n gba ìbéèrè mẹ́rin nípele kẹta àlejò wa gba ìbéèrè kankan. bẹ́ẹ̀ni. eléyìí kì í sí sàrùn ìdánrawò ni àtẹ̀rẹ́ ìdárayá la fi ṣe lélẹ̀ tó túmọ̀ sí wípé ẹ̀dá kan ò lè mọ nǹkan tán lánìí tán kan kì í níwọ̀ ẹ̀sìn àtàwọn àtẹ̀yìn làjọ ń kẹ́kọ̀ọ́ papọ̀ ẹ̀yin tí ẹ wà nílé ẹ̀yin náà lè darapọ̀ mọ́ wa ẹ darapọ̀ lórí ìtàkùn àgbáyé wa www.onidemodegameshow.com www.onidemodegameshow.com ẹ láǹfààní láti bá wa pín fídíò yìí ẹ jẹ́ ó délé kó dóko kó dẹ́sẹ̀ kó kó dọ́nà jíjìn fáǹfààní àwa tá a ti dàgbà ikọ́ fáǹfààní ìran tí ń bọ̀ lẹ́yìn wa ni torí pé òrò tá a bá ń ṣe tá a bá ń lọ́mọ kéékèèké sẹ́yìn kò sí méjì ìrorò bẹ́ẹ̀ máa ń parun ni. ẹ̀bùn owó tí àlejò wa ní lọ́dọ̀ wa ó jẹ́ ẹ̀bùn 1,150 náírà bá a bá ti ṣètò tán á fún ọ ní ìwé sọ̀wédowó lílé tí yóò fi hàn pé wọ́n wá wọ́n kópa wọ́n sì gba ẹ̀bùn wa ẹ̀ ń fàdá náà dé àjànàkú ó bu sí ọ̀kánjú àṣẹ ẹranko ni ọ̀fẹ́ wálé nínú 15 bí èèyàn bá gba 7 olúwa rẹ̀ náà gbìyànjú. anirijẹ́ lè lọ lórí ètò onídèmọ̀dè fún tòní pẹ̀lú ògo Ọlọ́run ìgbà míì láti láǹfààní àti tún pàdé ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹ fẹ́ polówó ọjà ẹ fẹ́ so nígbọ̀wọ́ bóyá abala sí abala àbí ẹ fẹ́ so nígbọ̀wọ́ gbogbo díje ètò orí ọ̀fẹ́ àtàǹfààní ń bẹ bóyá ẹ̀yin sì fẹ́ fún alẹ́bùn ká mọ fáwọn àlejò wa tí wọ́n bá gba gbèdéke ẹ̀bùn tàbí nípele kọ̀ọ̀kan tàbí ẹni tó bá gba ìbéèrè wa 15 ẹ láǹfààní àti bá mi sọ̀rọ̀ lórí ìtàkùn WhatsApp ẹ kọ́kọ́ tẹ àmì àròpọ̀ bó bá jẹ́ pé òkè òkun lẹ́wà àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀sán 0 4 ẹ̀jọ 5 1 ẹ̀sán ẹ̀ta 6 2 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí bó bá jókè òkun lẹ́wà ẹ nílò láti tẹ àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀sán 0 4 ẹ̀jọ 5 1 ẹ̀sán ẹ̀ta
2 ibi tẹ́ ti láǹfààní láti bá mi sọ̀rọ̀ nù títí ìgbà náà ọ̀gbẹ́ni Abímbọ́lá Ọmọjọ́jú Akin ẹ ṣé pẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò Onídèmọdé ó dìgbà kan ibi òní báyìí Adéoyè Abẹ́fẹ́ náà ló kọ mi lẹ́ẹ̀kan sí gbogbo yín lẹ́ mọ́ ń pè mí ní àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò Àjàó Àró Àwíkòǹkò aṣọ lójú ọlọ́rọ̀ ó dàbọ̀ ó dìgbà kan náà. àṣà ń wá ní èdè ń wá ní kó má gbọ́dọ̀ parun. ẹ wá gbọ́rọ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ lórí ètò yìí ọ̀rọ̀ àgbọ̀nṣe òwe àṣàyàn ọ̀rọ̀ ń kọ́nà bẹ́ẹ̀ bá ṣe gbàdá wá lẹ́hùn máa jẹ́ ẹ̀bùn òun lọ. ó yá Onídèmọdé Onídèmọdé tálákọ́ni tó lè gbẹ̀bùn wá bó bá láyà kó wá o.